ọmọ Odùduwà kọ́ ni ọ́, ọba lọ́rán níyà rẹ fẹ́. Èyí ni èsì ọ̀rọ̀ òmìnira ọmọ Odùduwà sí ọba Abdulrasheed ti ìlú Ìwó nípa bí wọ́n ṣe pe ara wọn ní ọmọ Odùduwà níbi ìfọ̀rọ̀wérọ̀ wọn tí wọ́n ṣe pẹ̀lú Kọ́lá Olóòtú. Níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ọba Abdulrasheed ti ìlú Ìwó tí wọ́n ṣe pẹ̀lú Kọ́lá Olóòtú ni wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí kò jọra wọn, tí kò sì bára wọn mu, tí kò ní orí, tí kò sì ní àárín, tí kò sì ní ìdí. Èyí ló fà á tí olúkúlùkù fi ń fọ èsì láti fi tọ́ wọn sọ́nà, láti fi pè wọ́n sí àkíyèsí lórí bí ó ṣe jẹ́. Ẹ gbọ́ ohun tí òmìnira ọmọ Odùduwà kọ sí orí ìkànnì ayélujára wọn Facebook. Ó lọ báyìí wípé, màá fún ẹ lésì ìfọ̀rọ̀wérọ̀ rẹ láìpẹ́. Ọmọ Odùduwà kọ́ ni ọ́, ọba lọ́rán níyà rẹ fẹ́. Nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ, o ní Ọ̀ọ̀nirìṣà jẹ oyè Ọbalùfọ̀n Ọbàmákin. Èyí túmọ̀ sí wípé ìyá rẹ jẹ́ ìran Ọbalùfọ̀n, kì í ṣe Odùduwà. Torí Ọ̀ọ̀nirìṣà ni ìyá rẹ náà. Èyí túmọ̀ sí wípé o ò tán mọ́, o ò fi ibi tàbí ọ̀nà kankan tan mọ́ Odùduwà yálà láti ọ̀dọ̀ bàbá tàbí láti ọ̀dọ̀ ìyá. Ó yẹ kí ojú tì ẹ́ láti máa fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ. Abọ rẹ̀ ni ìyá rẹ náà gẹ́gẹ́ bí ohun tí ò ń tàn kálẹ̀. Ó jẹ́ èsì ọ̀rọ̀ òmìnira ọmọ Odùduwà fún ọba Abdulrasheed Aláàfin ti ilẹ̀ Ìwó. Ẹ máa retí fọ́nrán èsì wọn láìpẹ́ ní kópẹ́kópẹ́. Ẹ kú ìkàlẹ̀. Kí ni ẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ bá wa dá sí i.